ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ǹdì owó síbẹ̀. ṣẹ́rí pé ọ̀lẹ́ leléyìí ṣẹ́rí pé ọ̀lẹ́ leléyìí báńkì àkáǹtì ẹ kéèyàn bẹ̀rẹ̀ sọ́wọ́ sí ẹ sóò fọ́ lójú ni àbò yí lórí àbò ya wèrè. ṣẹ́rí pé aláìmoore gbáà lọ́mọkùnrin yìí ó yìí ń dúró lórí pé pásítọ̀ Àgbàlá Gabriel ṣe aburú fóun wọ́n tó ń parọ́ ta lọ́lọ́run torí pé o ṣáà fẹ́ create content kò sáà lè rí ọ̀rọ̀ yẹn gbé síta láti fi dájú kọ àwọn àfáà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pọlọ pípé èèyàn ẹ wá já worú èèyàn tí Muyideen jẹ́. ẹ máa mọ nítorí kí ni sí kẹfí kó mọ̀ ni pé nítorí kí ni sí kẹfí kó mọ̀ ni pé ìmùkọ́ wa wù mí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó nínú lọ́wọ́ tóun náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn èèyàn nísìnyí bí ẹni pàjì kìíní ti kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín. ọkàn gbogbo àwọn èèyàn wò tá lọ́lọ́run tó dẹ̀ ń parọ́ ọkàn gbogbo àwọn èèyàn wò ọkàn gbogbo àwọn èèyàn wò wáyé tó ń parọ́ wípé lọ́kàn gbogbo àwọn èèyàn ajígini ti kọ́lé fún ẹ ó ti ra ẹjọ́ ẹ̀yìn èèyàn bá mi kọ́mẹ́ǹtì ṣé ọkàn tí ẹgbà pàfà ajígini ti kọ́lé fún àbó ti ra mọ́tò fún ṣé bá rí Muyideen lórí TikTok tó ń pariwo pé ra private jet lọ ra private jet tuntun tó máa já ọ̀rá lára ẹ̀ ra private jet tuntun tí wàá kí lorúkọ ẹni tó pe lady yẹn náà tó ṣàdúrà fún Ṣọlá lọ ra private jet tuntun ra private jet tuntun aláṣẹ ọ̀run gbọ́ aláṣẹ ẹlẹ̀ gbọ́ èyí tẹ́ gbà wí bá wí ẹ̀gbọ̀rún gbà ẹjọ́ ẹ̀yìn èèyàn tẹ́ wà lórí prógrámù ìjẹ́ gbọ́ pé àfà Àjígini tí wọ́n gbọ́ rí pé àfà Àjígini kọ́lé fún àbúrò mọ́tò fún ṣó gbọ́ rí. wáyé kí ló fẹ́ gbà nínú yìí Muyideen ti fẹ́ béèrè ìrànlọ́wọ́ ó ti gba ìrànlọ́wọ́ lọ́wọ́ pásítọ̀ ó ti lo pásítọ̀ ó ti tán ó ti wá sínú mùsùlùmí ó ti sá kó má bàa dọ́mọ kéwú wọn ràn lọ́wọ́ ń bẹ̀ ó ti wá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ara rẹ̀ fún ta lọ́lọ́run tó jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀kẹ́ mẹ́ta nù pé ọ̀nà tá a lè gbà ràn ń lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn ọ̀nà tá a lè gbà ràn Muyideen lọ́wọ́ rèé o ẹjọ́ ò kí kálukú mú báńkì àkáǹtì ẹ̀ jáde o. ṣé ń gbọ́ mi máa ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ǹdì owó síbẹ̀. ṣẹ́rí pé ọ̀lẹ́ leléyìí ṣẹ́rí pé ọ̀lẹ́ leléyìí báńkì àkáǹtì ẹ kéèyàn bẹ̀rẹ̀ sọ́wọ́ sí ẹ sóò fọ́ lójú ni àbò yí lórí àbò ya wèrè. ṣé ó fọ́ lójú ni àbò di létí àbò lè gbé àbí ò lè bàárù pẹ̀lú tí Nàìjíríà ń sọ for now kábẹ̀ fowó sí báńkì àkáǹtì ẹ tí kíni ọ̀nà alákọ̀ọ́kọ́ tó lè gbà ràn lọ́wọ́ ni pé kábà ń fowó sí báńkì àkáǹtì òun bí ẹ̀ fún ọ lówó ṣòfò ni ó ṣòfò owó nù ọ̀lẹ gidi ni ẹ ọ̀lẹ ni ẹ ọ̀lẹ lọ wo àwọn ẹgbẹ́ ẹ tí wọ́n ń tajà ní bus stop nínú traffic lọ wo àwọn ẹgbẹ́ rẹpẹtẹ Balógun Tọ́pẹ́ lọ wo àwọn ẹgbẹ́ rẹpẹtẹ lọ́bẹ̀ fowó sí báńkì àkáǹtì tí kíni tó mọ iye tí one bag of rice jẹ́ǹsì tó mọ iye tí sìmẹ́ǹtì jẹ́ǹsì àwọn ààrẹ nìkan kan fún lówó juwọ́ nìkan lọ báńkì àkáǹtì ẹ kán mọ́ bẹ́ẹ̀ dáwó síbẹ̀ èyí t'Àgbàlá Gabriel dá fún ọjọ́ kìíní àná ilé tako fún ọjọ́ kìíní àná kí ló fi san wọ́n lẹ́sàn bẹ́ẹ̀ tó lè rí kọ́bọ̀ ẹ má jẹ́ kí n sọ bẹ́ẹ̀ torí o ti bọ́ sọ́dọ̀ babaláyé bámbàm ta lọ́lọ́run ìyá bá gbowó. ọ̀nà alákọ̀ọ́kọ́ nù. ọ̀nà alákọ̀ọ́kọ́ nù. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi ṣé ń gbọ́ mi báwọn. mo ń gbọ́.
prógráàmù lórí TikTok ní báyìí. ok. Ṣé ẹ gbọ́ mi báyìí ní ìsìn? Ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí àkáǹtì ẹ báńkì àkáǹtì mi. kọ́mọ fún ẹ gift. Ẹni yẹn ń láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift lórí TikTok. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tiktokers Muyideen ni ẹ wá máa fún lion ẹbó lion kí náà máa ń fún yàn lórí TikTok náà ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá lion universe train kí náà tó máa ń fún yàn money gun kí tó ní ẹja wọn fún yàn stadium kí náà tó máa ń fún yàn gbogbo oníkẹ beggar we get choice ẹ tí o bá lè fowó sórí àkáǹtì ẹ máa lọ bá ń bó síásíá fún lórí TikTok bàbá ọ̀lẹ́ olè bọ̀wọ́ yìí aláìdáláì ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn yà at me ẹ ṣe sí o Samek ẹ pé ọ̀gá gíftà lẹ́yìn intercessor wọn ẹ bá lọ bó fún Muyideen ẹ bá fún Rose àbá criminal ńlá ni bàbá yìí wà láìtàláì ẹ máa wòran báyìí ẹ wòran ẹ tí o bá ti lè fowó sórí báàkì àkáǹtì òun o ẹ bẹ̀rẹ̀ sí ní máa fún un ó dà ẹfun lẹ́lífàǹt ẹfun ní gbogbo ẹ̀ abẹ́ ẹ̀gbọ́n tó wí ni ẹ jẹ́ àtúgbọ́lẹ̀ kan sí jẹ́ agbọ́rọ̀ jọ. Ọ̀nà alákọ̀ọ́kọ́ náà ọ̀nà amókè fún yín ó ti sọ wọ́n ní ẹfun donut. ipò dẹ̀ fún yín ní fúbi làbí ìran kan kájí bẹ̀rẹ̀ láti ọ̀pẹ ajíkì nínú wa ní nǹkan kan sí. bàbá jẹ́ rí ọ̀nà téèyàn tó lè gbà ràn mí lọ́wọ́ báyìí. ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà méjì ni. ṣé ń gbọ́ mi báwọn? Samek ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé. màá sẹ́dá káàdì nọ́mbà Muyideen sí yìí o. kàkàtì mi èèyàn lè bá mi sẹ́ndì owó síbẹ̀. Samek ṣe ń gbọ́ màá sẹ́dá dákẹ́ ẹnu ẹ̀ màá bẹ paste àkáǹtì ẹ̀ síbi ẹ̀yẹ èèyàn ṣé kí n bá paste àkáǹtì ẹ̀. ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok péjì mi. TikTok. ṣé ń gbọ́ mi báwọn? mo ń gbọ́. torí ojoojúmọ́ ni mò ń ṣe prógráàmù lórí TikTok. ojoojúmọ́ ni bàbá ń jáde ojoojúmọ́ ni bàbá ń jáde lórí TikTok ojoojúmọ́ ni bàbá ń ṣàdúrà kíkankíka lórí TikTok tí ì ṣe díẹ̀ bàbá tún wá kan ìgò báyìí. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok péjì mi. ṣé ń gbọ́ mi báwọn? mo ń gbọ́. torí ojoojúmọ́ ni mò ń ṣe prógráàmù lórí TikTok mi báyìí. ok. ṣé ń gbọ́ mi báyìí ní ìsìn? ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi. ṣé ń gbọ́ báyìí? ẹni yẹn ń láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift lórí TikTok. prógráàmù TikTok. jàgbọ́rọ̀ ẹ gbọ́ báyìí Samek women ó ní I rather do give away to orphan and homeless people káwọn lọ ṣe give away fáwọn aláìní àtàwọn tí wọn rí lé gbé gan ládàá rẹ̀ pọ̀ fáwọn ju káwọn láwọn ṣe oore fún aláìmoore yìí lọ. ẹ̀yin èèyàn Muyideen ti sọ ọ̀nà tí ó gbà rore o. ọ̀nà alákọ̀ọ́kọ́ báńkì àkáǹtì ẹ̀ ọ̀nà lẹ́ẹ̀kejì ẹ lọ bá ń bó gift fún lórí TikTok ẹ lọ fọ́lù ẹ bó gift fún síásíá. ní tí Àgbàlá Gabriel lóhùn ò fẹ́ kó ṣe níjọ́ kìíní àná ni mò ń sọ fún yìí ní t'Àgbàlá Gabriel sọ pé òun ò fẹ́ kó ṣe níjọ́ kìíní àná má ta tẹ́tẹ́ má mutí má di system bara decent bara
bá ṣe é lọ́rọ̀ nínà kò sí nínà fi wáyé lọ́jọ́ náà gbogbo ayé dẹ̀ dá arákùnrin yẹn lẹ́bi wíwá ètò Muyideen èmi náà dá lẹ́bi lọ́dún náà arákùnrin yẹn dẹ̀ jáde ó dẹ̀ tọrọ àforíjìn ìsàsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n máa gbé Àgbàlá Gabriel délé ẹjọ́ ẹ̀yin àfa wa sẹ́yìn náà ti rẹ ojú ayé lóde báyìí àbẹ́ẹ̀rí mo wá gbọ́ ọ̀rọ̀ àárọ̀ yìí ni mo ń sọ fún yín yìí o nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ mo pọ̀ kan nínú àwọn àfa wa pé sẹ́yìn náà ti rí fídíò ta Ọlọ́run àti Muyideen wọ́n láwọn ti rí but kí ló dé tọ́rọ̀ yẹn rí báyìí àfáwà ṣàlàyé wọ́n ní ìtòfà tó fi sákò lọ́dọ̀ àwọn sọ wípé kó má lọ sórí TikTok kó má grant interview kó má sin Ọlọ́run ọba rẹ̀ ilé POS àbí nǹkan kan kó má fi jẹun òun ló mú sákúrò pé ó dà pé ọ̀nà eléyìí ò lè yá ọ̀nà eléyìí kò lè tètè yá nítorí wàá fẹ́ wá dà náà ló ti dà yìí wọ́n sọ ọ́ débi wípé bó ṣe dọ́dọ̀ àfa dákẹ́ bó ṣe dọ́dọ̀ àfa àjígini gan àfa àjígini ò mọ̀ rí àwọn làwọn ṣokùnfà bó ṣe dọ́dọ̀ àfa àjígini nígbà tí ìyá rẹ̀ kí gbàjarè àbí nǹkan kan ọ̀rọ̀ ń bẹ láàrin yìí náà ọ̀rọ̀ tí wàá rí báyìí wọ́n wá bá a ṣàdéhùn pé tó bá ka Al-Qur'an àwọn èèyàn bá a ṣàdéhùn wọ́n dẹ̀ promise ẹ̀ pé tó bá ka Al-Qur'an ni o tó ṣe sùúrù tó farabalẹ̀ o ìwọ̀nba táwọn bá fáwọn lágbára àwọn ó ṣe fún lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi káàkiri táwọn yẹn bá ṣàdéhùn bẹ́ẹ̀ àìwá lè ṣe sùúrù kò sì lè ka Kùránì kò sì fẹ́ dọmọ kéwú ló mú Muyideen bọ́s ló di TikTok ṣé kó wá dọmọ kéwú kó wúlò fọ́lọ́run kó wúlò fẹ́ sìn kó wúlò fúnra ẹ̀ kó wúlò fáwọn mọ̀lẹ́bí ẹ̀ tí ó ṣàǹfààní ju èyí tó ń ṣe yìí lọ níjọ́ tèmi ti kọ́kọ́ mọ̀ wípé ọ̀rọ̀ yìí á padà lẹ́yìn níjọ́ tí mo ti rí Muyideen lórí TikTok tó ti ń ṣàdúrà fẹ́nìkan wípé wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà aláṣẹ ọ̀run gbọ́ ogun ọ̀run gbọ́ kíníkan gbọ́ ìtẹ́ ẹ̀gbà wíwáyé ẹ̀gbọ́n ọ̀run ló máa gbà á ọ̀gá kì í ṣe kíníkan mo ní ó ti wá dá báyìí eléyìí ti di Krislamahab nù o àwọn tá a bá jọmọ Èbúté Mẹ́ta àmọ́ ẹni tá à ń sọ yìí Krislamahab mẹ́ta ni òun ṣàfà òun ṣe pásítọ̀ òun ṣe babaláwo lọ́dún náà lọ́hùn létà ó padà já babaláwo kó ń bẹ ó já àfà kó ń bẹ ó wá dúró lórí pásítọ̀ Muyideen aláìmoore ẹ̀dá ni ẹ́ lọ ṣiṣẹ́ ìsọlẹ́nu ló fẹ́ fáwọn mùsùlùmí ìsọlẹ́nu ló fẹ́ fún wa ó dẹ̀ tẹ́ ti fún wa ní ìsọlẹ́nu báyìí tiwa dé báyìí o àfi ká gbà mọ́ra lórí nígbà tí pásítọ̀ Àgbàlá Gabriel dé corruption ó gbà mọ́ra ni
tiwa náà lóde yìí káwa náà gbà mọ́ra gbogbo èébú mẹ́mọ́ mọ́ akímakími fẹ́ dárúkọ ni gbogbo èébú gbogbo àbùkù tó bá fi kàn wá báyìí a fi sọsùn a fi para ni ṣùgbọ́n wọ́n ló làbùkù ẹ̀ jù gbogbo ayé ti rí wípé ọ̀lẹ ni ẹni bá yọ̀lẹ ó jalè ó fẹ́ máa ká èso níbi tó gbìn sí. Ó dá mi lójú pé pásítọ̀ Àgbàlá Gabriel yóò mọ kábàámọ̀ ọjọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ pàdé rẹ̀ láyé. Ọjọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ pàdé rẹ̀ láyé nínú ìtàn ìgbésí ayé ẹ̀ tí ò ní gbàgbé láyé ònìyàn jẹ́ yóò kábàámọ̀ wípé kí n sì fọmọkùnrin yìí lẹ̀ kó máa lọ yóò kábàámọ̀ ẹ̀. Tó bá dákú òun nìkan tí pásítọ̀ Àgbàlá Gabriel bá bọ́ síta tó ń ṣe kinní ẹ̀ tó máa ń ṣe tó ń ṣe kinní ẹ̀ tó bá wá sí máìndì ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ọmọkùnrin yìí dẹ̀ tú di mi síta fún gbogbo ayé yóò máa jẹ́ ìbànújẹ́ ayérayé fún. Bẹ́ẹ̀ náà làwọn afáwà báyìí nìsín. Láti fọmọkùnrin yìí lẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Tó mọ iye sọ lẹ́nu táwọn afáà yìí gbà èmi wù àwọn ẹni tó takò wọn. Mi takò wọn lórí pé bí wọ́n ṣe fẹ́ sọ ẹ́ di mùsùlùmí o mo takò wọn lórí wípé ká má ṣe ìntàfíù kankan fún ẹ mọ́. Torí pé dìmọ́ tó bá ṣe ìntàfíù fún ẹ dìmọ́ yẹn náà ni wọ́n á máa ṣì sọ. Ìwọ náà wò ó láwọn àfáà jígini wọ́n ṣe nǹkan kan fún ẹ. Ta lọ́lọ́run dẹ̀ sọ pé òun gbọ́ wípé wọ́n ná kọ́lé fún ọ wọ́n ra mọ́tò fún ọ níbo ló ti gbọ́ evidence ẹ̀dá. Ẹ̀wájọ́ ń ya fíìmù ẹjọ́ ń ya fíìmù ni ṣe ó mọ̀ pé ta lọ́lọ́run rìkọ́ọ̀dù ẹ ni àbí ẹjọ́ sọ fúnra yín pé màá rìkọ́ọ̀dù ẹ o tí n bá dẹ̀ rìkọ́ọ̀dù ẹ o màá play ẹ o àwọn èèyàn máa sympathize lé ẹ lórí o ẹjọ́ plan ẹ àbí ẹjọ́ gbé wá síta fáwa kájọ àwò bóyá ẹja ní sympathy lé lórí sáwọn àfáà yóò ṣe nǹkan kan fún kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹja dáwó fún káwá dájú gbogbo àwa dájú ìjà kọ àwọn àfáà. Ọlọ́run tí ó kó àfáà yọ làfáà ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ títí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó yẹ pé owó ló bá wá síbí ò ní rí ìpè àfáà ṣe àbí òṣè báyìí. Dájúdájú ìkú lọ́dọ̀ Àgbàlá Gabriel tó ló gba ìsìláàmù náà ń jọ náà torí owó náà ni ó náà ló ti di BLLB yìí bó ṣe lọ ló ṣe bọ̀.